run away from your live show. Pity. Tẹ́ bá mọ consequence. Ẹ jẹ́ kó mo bá mi play kini. Tẹ́ bá mọ consequence wa tẹ́ ń hu. Tẹ́ bá mọ nǹkan tẹ́ ṣe. Now, àṣírí ti tú. Ó yá, Lizzy gbọ́kọlọ́kọ. Ó jọ kọlọ́kọ jẹ́. Lizzy gbọ́kọlọ́kọ. Ó gbọ́kọlọ́kọ jẹ́. Lizzy gbọ́kọ Fola. Lizzy gbọ́kọ Fola o. Lizzy gbọ́kọ Fola. Ó gbọ́kọ Fola. Lizzy jọkọ Fola gbà. Lizzy ni o. Ó yá, àṣírí ti tú. Ó yá. Advert. Àṣírí ti tú. Mi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ lálẹ́. Mi ní much ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́. Ta ló ti sọ pé from God taught her from where to where? Mi ò ní ọ̀rọ̀ púpọ̀. Èpè ibi tẹ́ bá fi orí ara yín gbé pèdé. Akeem bẹ́ fúnra o, kí lorúkọ ẹ o, ojú abẹ o, àti gbogbo ẹ̀yin tó kù. Dọ́kásì ò lè bọ́ ń bẹ̀. Dọ́kásì gbàgbé ẹ̀ ò lè bọ́. Dọ́kásì gbàgbé ẹ̀. Dọ́kásì gbàgbé ẹ̀ ò lè bọ́ ń bẹ̀. Ó máa gbé pẹ̀kú ni tọmọtọmọ ẹ̀. Esabod máa gbé pẹ̀kú tọmọtọmọ ẹ̀ gbogbo, because Dorcas was part of people that did this. Wọ́n mọ̀ pé kò sí kankan náà ọmọ yẹn tó gbé orúkọ Mr. Lawal. Wọ́n dẹ̀ ń bully máa yẹn 247 every day non-stop. Non-stop. Máa yẹn dẹ̀ ń wò wọ́n báyìí. Máa yẹn dẹ̀ ń wò wọ́n báyìí. Bí máa yẹn ṣe ń wò yín, tẹ́ bá mọ èpè tó ń ṣẹ́ fún yín, tó ń ṣẹ́ fún àwọn ọmọ yín, tẹ́ ní lo social media. Lizzy gbọ́kọlọ́kọ o. Lizzy ló gba Lawal. Dọ́kúmẹ́ǹtì ló délẹ̀ yìí. Richman Golden ẹnu iṣẹ́ olóyún. Aremu ò fẹ́ Fola. Ẹ stop ẹ. Ẹ jẹ́ ká face reality. This is not a laughing matter. This is a time to reflect. Ojú yín ò ṣàfọ́. Ẹ ṣáà rí dọ́kúmẹ́ǹtì mo gbé jáde. Ojú yín ò fọ́ náà. Ẹ rí dọ́kúmẹ́ǹtì mo gbé jáde. This is a reflection time. This is not a joking time. It's a reflection time fún gbogbo àwọn tó ti tẹ̀lé Ìyábọ̀ Òjó tí wọ́n mọ̀ pé none of the children ló gbé orúkọ Mr. Lawal. Reflection time fáwọn tó dáwó sọ́dọ̀ Dorcas tí Mr. Lawal ló jẹ́ orúkọ kọ̀ọ̀kan nínú àwọn ọmọ yẹn. How did they even find a way to insert you in this? Yakubu Tabita Ìyábọ̀ Òjó ṣe mọ̀ kó ló gbowó lọ́ndà Gistlover. Ṣótiyé. So she will always find a way to put you in a mess. And Abuke Dorcas don't use all the money. So ilé ẹjọ́ tó máa rí gbogbo fídíò Ìyábọ̀ Òjó àti àwọn dọ́kúmẹ́ǹtì tá ní kí Ìyábọ̀ Òjó máa lọ máa rí. Gbogbo ohun tí Gistlover ń kọ pátápátá, they are all lies. This is a reflection time. Ẹ wo gbà tí mo ti di ẹ̀rí inú tí mi ò dé fi sílẹ̀. Ìyábọ̀ Òjó and Fola took Mr. Lawal to the court. Even nígbà tí adájọ́ tó rí kínní, he felt so bad. He felt so bad. So bad. Imagine èèyàn tó ń ṣe show fún èmi, àwọn ọmọ mi, ọkọ mi, business mi. Ẹ mú Ìyábọ̀ Òjó fún òkú Mohbad ṣe. Ẹ dì í mú fún ikú tó pa Mohbad. Ẹ dì Ìyábọ̀ Òjó mú. Ẹ dì í mú dáadáa. Ẹ dì í mú. Alájà Karimọ́. Ṣé orí bẹ́ẹ̀ mi ṣe gbé receipt tèmi jáde? You don't understand? Alájà Karimọ́ in this kind of situation, èpè ni èpè. Wọ́n á máa fi pè yí ṣẹ̀dá wọn padà àti ṣẹ̀dá ọmọ wọn. Èpè ni. Talele.
This is a reflection time. Ọ̀pọ̀lọpọ̀ story oní story ni Ìyábọ̀ Òjó ti gbé wá lọ́dà gist lover tó jẹ́ irọ́ ni. Imagine this kind of wound lọ́kàn Mr. Lawal. Àtijọ́ tí Mr. Lawal ti rí kíní ẹ mọ wound ẹ mọ pains tó ń gbé kiri. Wọ́n sọ fún èèyàn kan pé ọmọ ẹyọ kan ṣoṣo kò kì í ṣe títí ẹ̀ ọkùnrin yẹn ṣubú ó kú. Imagine spending so much money lórí ọmọ ọlọ́mọ kò dé má mọ̀. At the end of the day látijọ́ tí Mr. Lawal ti get hold of this document ṣe mọ situation tó máa wà. I don't know why she has been calling Daddy Latifa. Ìyábọ̀ Òjó Dorcas ó jọ ṣe gbogbo document yìí. 4 children, none of them bear our names. Ọmọ mẹ́rin, none of them. You know, I've been challenging Ìyábọ̀ Òjó pé ẹni pé tí n bá challenge Ìyábọ̀ máa ti ẹnu ṣó pé kẹ́nu ṣó wá attack mi. Ẹnu ṣó àti Ìyábọ̀ wọn ní issues. Ìyábọ̀ Òjó ṣe attack ẹnu ṣó. Wọ́n ní issues. Gbogbo bá ṣe ń dàbò Ìyábọ̀ tá à ń dàbò àwọn ọmọ ẹ̀ ẹ rí pé Fọlá ń rò pé ok bóyá tóun ò bá sọ̀rọ̀ mọ́ bóyá òun sì lè rí chances but Ìyábọ̀ sì fẹ́ kí Fọlá máa jà lọ. Mo wà ń bì yìí mention rush to Instagram Fọlá ti fowó dá Nàìjíríà rù. Abi, remember that was the time they said it was 4 children, later 3 children, later 2 children, later 1 child. But as of today, according to Kotowa Lowowai, at his secret DNA that carry out, none of the 4 children belongs to us. Dorcas, ó máa gbé pẹ̀kú ní tọmọtọmọ. Ó máa gbé pẹ̀kú ní. Zentole, wàhálà tó kó rẹ̀ sí Dorcas. Zentole yọ mẹ́, ìwà tí Ìyábọ̀. So tẹ́ bá rí mi tí mò ń sọ fún Ìyábọ̀ pé Ìyábọ̀ ó máa mọ sàárè Priscilla ikú òjijì, Festus ikú gbóná àti Rakim kú rèwerèwe. Mo mọ tí mò ń sọ. Document ni mo gbé jáde fún yín. Mo ti block ẹ. Document ni mo gbé fún yín. Nǹkan tẹ́rí yìí bloody ju DNA lọ. This document tẹ́rí ó bloody ju DNA lọ. Olórí Ògúnrẹ̀mí document tí mo gbé jáde ó bloody ju DNA lọ. Ó bloody ju DNA lọ. Ó bloody ju DNA lọ. Document tẹ́ ń wo bloody ju DNA lọ. Bẹ́ẹ̀ nítorí ẹ wà online àwọn document àgbé jáde ẹ mọ̀ bó ṣe wà bloody tó ẹ mọ̀ bó ṣe wà sensitive tó. Document àgbé jáde is the most bloodiest document. Yeah, because of Lizzy don't eat gist lover with jam key. This is most bloodiest document ever. It's a document, even the court recognized this document. The court recognizes this document. And the court was shocked. Aremu Afolayan took Mr. Lawal to court, making Mr. Lawal ma fún Fola lóúnjẹ. We presented this document. Even the court was shocked. Ọmọ tí ò ṣọmọ mi, kí ló dé tí mo ṣe máa fún ọ lóúnjẹ? Dorcas máa bọ̀ wálé. We have all the necessary documents. I've told you guys
I was not the first victim, but inshallah, I'll be your last victim. Ọ̀gá àti Mabole. Orí pé ńgbà tí gbogbo àwọn èèyàn tó ń lọ sí Abuja, gbogbo ẹni tí ẹ̀mẹ́wọ̀n, orí pé àti press case ti wá. Is one after the other. Ní rọ́pò. For this matter now, I measure the lead. Document ilẹ̀ show possible pẹ̀lú document kí Mr. Lawal wá lọ máa bẹ̀ Fọlá pẹ̀lú document ká fi wọ̀nyí. Ṣé ká tún fi wọ̀nyí kẹ́rí? Ṣé ká tún fi wọ̀nyí kẹ́rí? With this kind of document, is it possible for Mr. Lawal láti lọ bá Fọlá sọ̀rọ̀ padà? Bẹ́ẹ̀ lórí kíni? Ṣówó ló ní ni, àbí lárí ló ní, àbá ìsìkì ló ní, àbó lọ́mọ lọ́wọ́ ẹ̀. Think about it now. Think about it now. Think about it now. Who is Lati? And who is Fola? Sí Lati for now. Think about ngbà torí yín ò gbà bọ̀dé. Ẹ mọ̀ pé tí Mr. Lawal bá ń jí lójoojúmọ́, nǹkan tó regret jù láyé ni pé òun mọ̀ Fọlá. Even ká má gbèrú dọ́kúmẹ́ǹtì jáde, ẹ rò pé inú Mr. Lawal máa dùn pé òun ever mọ̀ Fọlá ni. Ṣé rò pé inú Mr. Manla tó bá jẹ́ pé ẹ̀yin ni pẹ̀lú dọ́kúmẹ́ǹtì tẹ́ rí, even kó má sí dọ́kúmẹ́ǹtì níbẹ̀, pẹ̀lú level Mr. Lawal lè ní ẹni tó ti ń gun jíwá gan, àwa lọ bẹni tó ń ta bra London staircase. Think about it. Ọdún wo lẹ fẹ́ gbọ́? Ọdún wo ni làákàyè yín fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa ṣiṣẹ́? Ẹni tó ń gun jíwá gan, ẹni tó ti ń kọ́lé, ẹni tó ti ní estate, àwa lọ máa bẹni tó ń ta bra London staircase. Iye wo lẹ fẹ́ gbọ́? Iye wo lẹ fẹ́ gbọ́? Iye wo gangan? Mr. Lawal ó ń retí kẹ́ ẹ kú, àwa kó oògùn yín á kó lọ fúnfún. None of the Fola bears our name. None of the Fola children. Until ìgbà tí mo educate him 3 weeks ago, tí mo sọ pé ìgbà tí èpè mi lọ́mọ tèmi, wọ́n ṣe máa kó gún mi lọ fún lórí burúkú kan. This lover this time around they only survive. Mo ní àwọn document lọ́wọ́. Mo ní àwọn finish game lọ́wọ́ fún ẹ. You want to see the document again? Okay. This is the document. This is the document. This one now, 2020. Eléyìí ló sọ pé òun bí ní 2020 pé Mr. Lawal kúrò nílé. So orúkọ yẹn lélẹ̀ Khadija. You see? None of them bear Mr. Lawal's name. Shey you see? Mother's name. See father's name. This is father's name. This is mother's name. Eléyìí ló lóun bí ní 2020. So now. Eléyìí nísìn 2005 lóun bí eléyìí. See? Father's name. See? Mother's name. See? Shey you see? Now. No. Eléyìí see. This is another child. 2007. See? This is their full name. This is their full name. This is mother's name. This is father's name. And we're signed with stamp. Okay. This is the one she used to call Baba Latifa. See, 2017. The 30th of March 2017. See, full name. Full name. Then father's name. Mother's name. So, none of the children belongs to us. None of the children. Not even one. Not even one. See. And this is a criminal case. So, eléyìí ló ń pè ní Baba Latifa 2017. Father's name. Mother's name. Father's name. Full name Momo. Only. Full name Momo.
Then ele ló ń bí ní 2017 2007 mother's name, father's name, full name. Then ele ló ń bí ní 2005 father's name, mother's name, then full name ọmọ yẹn. Then ele ló ń bí ní 2020 ṣe pé July 17 la ṣe wedding tó ní Mr. Lawal kúrò ní lóṣù méjì. So this is May, this is March 05, early March. Ṣètìrí see father's name, mother's name, orúkọ ọmọ yẹn kọ̀ọ̀kan. Life ìyálé mi lẹ̀ ń wò yẹn, ìyálé Lizzy, life ẹ̀ lẹ̀ ń wò yẹn, life ìyálé mi lẹ̀ ń wò yẹn, ìyálé Lizzy, life ẹ̀ lẹ̀ ń wò yẹn. None of the children. And one thing is that date ton issue passport to ton issue birth certificate nǹkan tó ti wà ní previous birth certificate tó bá ní kó sọ birth certificate àwọn ọmọ ẹni nǹkan ton issue ní previous birth certificate no ma reissue for ẹ tó bá fẹ́ wá change father's name there will be DNA for you to change father's name. There will be a document for you as a mother to change the name of the fathers. So this is a criminal, this is a very big criminal case. Lizzy Anjorin bọ̀kọ̀bọ̀kọ̀. Ikú ló máa pawọ́ tó ní, you don't need to show it. Ògún ló máa fẹ́ jẹ́ wẹ̀. Ẹjọ́ kí ni scores ẹ̀yin èèyàn mi? Lizzy Anjorin versus Gistlover. Kí ni scores? Kí ni scores? Ẹ̀yin èèyàn mi, kí ni scores? Lizzy Anjorin versus Gistlover. Kí ni scores? Ẹ̀yin tẹ́ wà ní TikTok, mo ń try láti fi wọ̀nyí. Ó ń blur. Àwọn mélòó ló ń wò wá ní Facebook sí? Kí ni scores ẹ̀yin èèyàn mi? Life ìyálé mi lẹ rí yẹn o. Nigeria are very ignorant. They cruise with everything. They don't know how to relate with issues that are very, very sensitive. They don't. They don't. This is the biggest document. This document here is bigger than DNA. This document here, this is birth certificate. DNA will say 00, but birth certificate will show the father's name and the mother's name. Ẹ bá mi rí share show yìí. Ẹ bá rí share show yìí. Òtítọ́ yẹn máa lọ fà. For the first time rí share show yìí. For the first time bá mi rí share show yìí. For the first time bá mi rí share show yìí. Má kànáà ìwọ́pọ̀ bá mi rí share. For the first time bá mi rí share show yìí. Ẹ jẹ́ ká lọ rest. Lórí burúkú ẹ sábọ́dọ̀ ó kàn forí gbé pé ọ̀fẹ́. Dọ́kásì pé ọ̀fẹ́. Tẹ́ bá lè change ní, tẹ́ bá ní 2022 lè ṣe change. Wọ́n bí pé on what basis lè fi change? On what ground lè fi change? Because DNA lè fi change document. Without DNA, ẹ lè change document. Àfi tẹ́ bá máa kó bá àwọn tó ṣe document fún yín. This is a public document. Fola, Abi, you know, post the birth certificate. I post the birth certificate. I have the evidence. I post the birth certificate. I they post birth certificate in Florida. I better post it. I post it now. Only book evidence is in law. Good luck, we bless you, and you watch for you. Cost to your family. Thank you, Jonas. Thank you. Thanks for that prayer. That prayer is very deep.
Thank you. J Corner, thank you for that prayer. That is very thoughtful. Thank you. Ọmọ òjòrúkọ ọkọ mi. Wọn ò sì gbéyàwó fún yín. Ẹni mo gbọ́kọ. Ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń fi ń ṣépè fọ́tà àwọn ọmọ wa. Tẹ́ ń ṣépè dé fáwọn ọmọ wa. None of them bear my husband's name. Ẹ bá mi share. The only ore kan ṣo tó lè ṣe fún mi is to share this video. Gbogbo ohun tó bá gbà Ìyábọ̀ Òjó máa bẹ́ẹ̀ kọ́ rẹ̀ tọmọtọmọ ẹ̀. Ìyábọ̀ no going gbogbo Ìyábọ̀ gbogbo ohun tó bá gbà ní ayé àti ní ọ̀run máa bẹ́ẹ̀ kọ́ rẹ̀ tọmọtọmọ Ìyábọ̀. Máa bẹ́ẹ̀ kọ́ rẹ̀ kò sí. Ìyábọ̀ kéèsì tó wà lẹ́yìn forgiveness is a sin. Máa bẹ́ẹ̀ kọ́ rẹ̀. I don't want to show this evidence, but mo rí game tí Ìyábọ̀ Òjó tó fẹ́ tún gbà ó ṣe fi wọ̀nyí. So with this documentary, can Mr. Lawal ever forgive Ìyábọ̀ Òjó or forgive anybody that subjected him to such bullying? Can my husband ever forgive Fola? You are a very detailed and intelligent, hardworking woman. They can't win you because all you care about is the truth. God bless you. Ibling Eshe. Kò tí kan lè ó kù díẹ̀. Ó dìgbà tí ọmọ ẹ̀ bá ṣọ́kú, tọmọ ẹ̀ ṣọ́kú mọ́ lójú. Ìyábọ̀ Òjó kò sẹ́ni tó lè bẹ̀ mí. Kò sí pé èèyàn ń bẹ̀bẹ̀. Kò sí. Tẹ́ bá sọ wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ issue dọ́kúmẹ́ǹtì yìí ni. Kò possible kí National Population Commissions wọ́n issue new birth certificate fún ẹ. Tó bá lọ sọ birth certificate ni old birth certificate no máa fún ẹ. Tó bá fẹ́ wá change orúkọ bàbá àwọn ọmọ ní National Population Commission, ó máa change orúkọ bàbá àwọn ọmọ based on DNA legally. Ẹ rí pé bàbá àwọn ọmọ Fola wọn drag wọn. Ìyábọ̀ Òjó is dragging my husband because the man married Lizzy. Gist lovers start blogging Ìyábọ̀ Òjó now when they never carried any news about her, but to change narrative and deny Fola and her relationship now. Shebi they posted when they got to the happy. No reasonable man will ever go back to this evil manipulator wicked woman. Alaja, please unblock love. Oma wa gabayo. Abi, they can only change. Share document yìí. Nǹkan tó lè mú wọn change. Tó bá jẹ́ wípé wọ́n change ẹni. They will change it based on DNA. They will change it based on DNA. They don't block their goddaughter. Ẹ máa wo game yẹn. Ìyábọ̀ Òjó wà níbi ó ń wo gbogbo show mi. Cutie Slims mi ní whitey. Only yes, so based on DNA, you are so intelligent. Cherry, tó bá pé Mr. Lawal nìkan ni ó ṣeéṣe kan ká máa yẹn mọ́kànnà. But with me, pẹ̀lú Mr. Lawal, wọn ò lè ka Mr. Lawal mọ́kànnà. Wọn ò lè ka mọ́kànnà. Rachel Abiodun, what is the meaning of you go for affidavits? What is the meaning before I block you? What is the meaning before I block you? There is no how they will change the name of the father without DNA. There is no how they can change
the name of the father without DNA. And we've been carrying this alone in our family. Alone, and you keep coming for us. Kò sí kankan ní tó wá fún mi, ẹ máa gbé ọmọ nísìn. He's trying to throw you shit. You can block it. Femi wo nìyẹn? In the UK with the current date, they printed it, but none of the vital details will ever change. God bless you. Even in UK, no vital, they also reissued birth certificate. Yes, in the current date, they printed it, but none of the vital details will be changed. Never. Vital details can be changed through DNA. The real father is there. The real father is there. Orúkọ ẹni tó fi ṣe bàbá wà ńbẹ̀. Orúkọ ẹni tó fi ṣe bàbá wà ńbẹ̀. Nígbà tí mo sọ birth certificate ọba mi, tó fẹ́ rí issue mi fún mi. Date tó rí issue mi ló wà ńbẹ̀. But details gbogbo nǹkan tó wà ńbẹ̀ kò sí nǹkan tó yẹ orúkọ ọ̀yá, orúkọ bàbá, orúkọ everything ló wà ńbẹ̀. But date tó kọ rí issue mi fún mi ló kọ máa wà ńbẹ̀. But yín ò ní kàn change orúkọ bàbá, kàn change orúkọ ọ̀yá. You don't understand? So we've been carrying this thing alone. Laishe, Lairo. Fola didi soni. Ẹ má bully Lizzy. Ẹ má bully Lati. Ẹ má bully anybody. Ṣùgbọ́n o láṣìírí kan lọ́wọ́. Tí Jesus bàbá ti lè protect you. Òun agbáṣe yẹn, which is record Mr. Lawa. This is not fake. I challenge anybody to write letter to National Population Commission. A letter síbẹ̀, wọ́n máa fún yín. This is a public document. It is not confidential document. Birth certificate ẹ bá dé ìlú òyìnbó wà lórí system. Birth certificate everybody wà lórí system. Ìlú òyìnbó. It is a public document. It is not nǹkankan. It is not a secret document. God bless you. Even those that transgenders that change from man to woman, or woman can only change their passport, not their birth certificate. Ìpè ní ti yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Ìyábọ̀ àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà. Tọmọtọmọ yín, ẹ jẹ́ ká lọ sùn. So this is what we've been keeping for a very long time. We have our own secret DNA. So birth certificate lele. Kí Ìyábọ̀ Òjó jáde kó wá defend it. Ó bá issue birth certificate lele. Information to one by normal print. Ìdí kan ṣoṣo náà lè fi change information tó wà nínú birth certificate through DNA. Kí ni scores? Kí ni scores? I'm still in Abuja. I'll be in Abuja because I'm doing my kitchen. I'm the interior decor of this place. So I'm doing the kitchen. I'm supposed to go to Abuja tomorrow. But I want instruments in Michelle Deni. So it take me time, maybe Monday or Tuesday. Oh, you can learn ọ̀la.
kí n dé padà sí kò ní Monday bọ̀ torí pé ìṣúná gbogbo àwọn èròjà mi tó ṣẹ̀kù dé lálẹ́ wọ́n máa lọ fọ. Amebo is posting about my husband. Ó free láti post birth certificate wọn láti post. Yabo jáde London Amebo máa bọ̀. Ó lè post birth certificate lẹ ti rí nbí. Original lẹ ti rí nbí. Kí ló fẹ́ post nǹkan kan? Kí ló fẹ́ post? Ṣé post Amebo yẹ kó jọ yín lójú pẹ̀lú dọ́kúmẹ́ǹtì tẹ̀rí lálẹ́? Dọ́kúmẹ́ǹtì tẹ̀rí lálẹ́ kò yẹ kẹ́ sùn. Gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ wà lórí bíbá yìí. Dọ́kúmẹ́ǹtì tẹ̀rí lálẹ́ ẹ fura. Amebo post ebo ń divert yín ni. Kí l'Amebo fẹ́ sọ tó lè ṣọ́ọ̀kì tó evidence tẹ́rí ẹ̀rí wọ́n ti sá lọ 84 bí 400 la fi bẹ̀rẹ̀ lórí Instagram wọ́n sá lọ ní ẹni orí yọ owó di ilé èwo ló fi blọ́ọ̀gì ọkọ mi torí mi ò rí Amebo gist lover èwo ló fi blọ́ọ̀gì àwọn ò rí dọ́kúmẹ́ǹtì tẹ́rí lálẹ́ yìí ní kẹ́ jẹ́ kó jẹ yín lógún. Amebo kí ló fi lọ bẹ̀? Dọ́kúmẹ́ǹtì tẹ́ rí lálẹ́ ní kẹ́ jẹ́ kó jẹ yín lógún jù. Dọ́kúmẹ́ǹtì tẹ́ rí lálẹ́ ẹ jẹ́ kó ṣọ́ọ̀kì yín. Òun ní kẹ́ jẹ́ kó ṣọ́ọ̀kì yín jù. Kí ló sọ nípa ọkọ mi? Kí ni scores? Prince Kai lulu. Ẹ̀yin lẹ gbà láyè ẹ̀yin lẹ gbà láyè ẹ̀yin lẹ gbà Fọlá láyè gbà tẹ́ ti dá owó tẹ́ dá ń gbà yẹn ó dùn mọ́ Ìyábọ̀ ó yẹn dùn mọ́ Ìyábọ̀ gan ó yẹn dùn mọ́ Ìyábọ̀ gan ó yẹn dùn mọ́ bí wèrè owó yẹn dùn mọ́ bí olóṣì ẹ lọ sí comment section Amebo àti gist lover ẹ lọ sọ fún pé ẹ ti rí birth certificate ẹ ní Ìyábọ̀ we don see Fola children birth certificate o ẹ̀rí ó tún include èmi sí ó tún include èmi sí àfìgbà tó fojú bó. Rachel àfìgbà tí wọ́n fi fojú bó yes this one sweet my belly Rachel kìíní because àwọn tí mo blog Rebecca Rachel kìíní that she only helped Fola for what? Help Fola for what? Irọ́ ló ń pa ibo ló kọ̀ yẹn sí and she no dey tell Fola personal life info irọ́ ló ń pa evidence tá gbé jáde lálẹ́ ti fọ́ nǹkan mo dẹ̀ jẹ́rìí àwọn tó máa ti crop ẹ̀ kílẹ̀ àwọn olè sọ pé mo block jàre kò ṣe sọ yẹn látijọ́ ọjọ́ yìí ṣe bí Ìyábọ̀ Òjó sọ wípé pin your account ebo lọ sọ́dọ̀ Bíọ́lá oníbàárà Bíọ́lá bá bíà ńlá she write time for Instagram who write am ta ló write ta nínú wọn ló write ṣé Ìyábọ̀ ló write èmi rẹ̀ mọ́ bọ́ ṣe ń wo story ẹjọ́ ta ló lè help mi kán bá mi send yẹn I should unblock love.
ẹ lè mọ bínú mi ṣe dùn tó lálẹ́ èmi nínú mi dùn jù lálẹ́. She helped her with her legal battle. Ta ló sọ bẹ́ẹ̀? Ta ló post ẹ̀? Ìyábọ̀ ó help Fola with legal battle. Legal battle. Legal battle. Ẹ jẹ́ kí n ṣe tán. Legal battle ó wà ní Lizzy create fún Fola. Amebo lovers STV. Instagram àbí Facebook ọmọ ọlọ́fà. Instagram or Facebook. Òun ẹ̀pọ̀ ẹ̀ pẹ̀lú legal battle. Àwa ò mọ̀. Ẹ gbọ́. Ẹ gbọ́. Ta ló create legal battle fún Fola? Ẹni kí Ìyábọ̀ Òjó mú bí tí mo ti gbé Fola àbí tọkọ mi ti gbé Fola. Ẹni kó mú fún ẹni kó ṣe mú wa kó mú wa. Òun ẹ̀pọ̀ Fola pẹ̀lú legal battle. Àwa ò mọ̀. Ṣé bíbí náà ti dá 60 million or 30 million pé kán gbọ́ terminal station àti court ibẹ̀ wà ń bí gbà yẹn. Ìyábọ̀ máa bẹ́ẹ̀ kan lẹ̀sẹ̀ ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Tó ti pẹ́ tó ti ń ṣe irọ́ ló ń pa ẹni pé kò ní kọ́mẹ́ǹtì ẹni pé nǹkan tí Ìyábọ̀ Òjó plan lélẹ̀ nǹkan tí Ìyábọ̀ Òjó plan lélẹ̀ ṣó ti eyín ẹni pé kò ní kọ́mẹ́ǹtì mọ́ ẹni pé kò ní kọ́mẹ́ǹtì ẹni pé kò ní kọ́mẹ́ǹtì mélòó rẹ̀ ẹni pé kò ní kọ́mẹ́ǹtì ẹni pé kò rí Ìyábọ̀ tó bá tún ayé ẹ wá ò ní ṣèkà mọ́. Kí ló kan ọkọ mi? Back to back shame for her. If truly she's saint, why can't she swear for Gistlover? Àrídùnnú mi. Document tá gbé jáde lálẹ́ finishing ni. Anyone giving Gistlover irọ́ ló ń pa. Ìyábọ̀ Òjó ni Gistlover. Gbogbo nígbà tí Fola lọ sọ́dọ̀ Aremu fídíò tí Fola yà ńbẹ̀ ṣé mi ló send ẹ sí Ìyábọ̀ ṣé ẹ̀yin ló send ẹ sí Ìyábọ̀ báwo ni fídíò tí Fola send sí Ìyábọ̀ ló ṣe lórí Gistlover. Ọmọ ẹ̀ ló wọn operate ọmọ ẹ̀ Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ ló wọn operate Gistlover. Ẹjọ́ ta ló lè fún mi ta ló lè bá mi wá oh God Ìyábọ̀ ni Gistlover gbogbo fídíò tí Gistlover gbé jáde yẹn ṣebí Fola ló send ẹ in secret sí Ìyábọ̀ báwo lè dórí Gistlover. mi ní wá yín tí Langrapper she's advertising for mi ní wá yín tí Prince Kailolo ti já gbogbo fọ́tò tó jáde yẹn ṣebí Fola Ìyábọ̀ Òjó ló send ẹ sí ṣẹ́yìn ló send ẹ sí ẹ pé èèyàn tó lè fún mi ní I'm just loving everything. Àṣírí rẹ ti rí yẹn o àwa kọ́ la lọ́mọ o. Àwa kọ́ o. Kí ni scores? Kí ni scores? Jọ̀ọ́ bá mi wá kíní tán ní Ìyábọ̀ Òjó fi sí orí DM orí story wọ́n ló kàn kọ́kọ́ sórí story máa mú sáré sẹ́ǹdẹ̀ sí mi. Ṣé fídíò tí Ìyábọ̀ Òjó gbé jáde lọ́nà Gistlover ṣé mi ni Fola sẹ́ǹdẹ̀ sí? Níṣẹ́ káwọn kan bí bàbá jẹgẹjẹgẹ ló ṣe Ìyábọ̀ náà Gistlover. Me, I'm happy.
happy day. I'm happy. Amen. Thank you. Prince CEO said, God bless your wisdom. You are so intelligent. You mentioned one. Thank you. As you mentioned her name for Fola case on top Gist Lover, so people can say she's Gist Lover. Gbogbo video Fola tó gbé jáde yẹn, ọwọ́ Ìyábọ̀ Òjó ló wà. This one sweet my belly. It is sweet me gone gone. It is sweet me gone gone. It is gone gone. It is sweet me gone gone. Lolo pa. Oh, tí mo kankan. Lolo pa. You may sure fit them. Rachel Abiodun. You see Rachel Abiodun bí o. Ẹ jẹ́ kó gbede kí n kà. Ọmọ yẹn máa lọ gbé wá fún mi sin kí n kà. Ká wá lọ sùn. I'm loving everything. Ìyábọ̀ Òjó ni Gist Lover. Gbogbo àwọn ọmọ tó ń bá mi rìn tó ń send the secret photo sí mi ṣe rí lórí Gist Lover. Thank you, Jerry. Isoma, have you ever seen anybody that is close to me? Have you seen their story on Gist Lover? Ó wá sálọ, ó change IP address. Ẹ jẹ́ kán gbede. Ọmọ àgbè fún mi sí. Ìyábọ̀ want to distract from this, that is why she mentioned Alhaji. Ṣé wá distract wa ni? Ìyábọ̀ land for Tanzania and Gist Lover. How far ṣó ti rí? Wọ́n ní story ẹ̀ ló fi sí. Okay, sáré bá mi wá. Òun bá jalè gábàtú, ṣé mi mo gbé wọn lọ station? Àbójú yín kọ́ ni Dorcas ṣe gba donation bí? Àbí lọ́ọ̀yà Ìyábọ̀ Òjó kọ́ náà lò tó fi competition against mi sọ́dọ̀ CP s'Abuja? Àbí kí n ṣe lọ́ọ̀yà láìbọ̀? Ó wá lóun ẹ̀pù ẹ̀. Ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹ wo ó dọ̀la fẹ́mi jẹ́ analyse story ẹ̀ tán. Now I know who Ọba resemble. Alọ́bàjọ́. Èmi a ní gbogbo ìgbà tó ń ṣe Lizzy dárúkọ mi níbi tí a máa jẹ lára mi. I'm happy. Ṣé rí dọ́kúmẹ̀ntì mo gbé síta lálẹ́ inú mi dùn. Document bọ́ síta lálẹ́. This document is powerful than the other. Ẹ mú Ìyábọ̀ Òjó dáadáa. Ẹ mú Ìyábọ̀ Òjó dáadáa. Alọba ṣe tán má kújọ. I'm happy. I'm happy tonight. I'm happy. Ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ tẹ́ ń forí gbé pé ọ̀fẹ́ ọmọ tọmọ yín tí yín bàjẹ́ ayé yín ta. Ẹni tó bá kọ sórí ẹ̀ kó máa wọ̀, tó bá kọ sórí tèmi máa gbé gbogbo fọ́tò àwọn tí Gist Lover ń polówó fún mi. Sky Lolo ta ló tún jẹ́ ṣìtú? Yes, Agbotan Mary
It's God that made me strong. I've seen so many things. The worst, the most unforgivable sin Iyabo Ojo has ever committed is standing against her colleagues and blogging her colleagues, destroying her colleagues' marriages and their lives. Abi, gbogbo àwọn tó ń polówó lọ́dọ̀ Gistlover yẹn, ẹ gẹ́ẹ̀tì fọ́tò wọn, ẹ gẹ́ẹ̀tì àwọn ọmọ wọn, ẹ gẹ́ẹ̀tì ẹbí àtàrà wọn, ẹ dàbò wọn. Èmi máa print fọ́tò àwọn yẹn jáde ní tèmi. I know you can fight these people from women oketes. But that's it. I will not be praying every day for them. It's good as you are praying. Your prayer works. The fight is not mine. Jaele. Iyabo Ojo is Gistlover now. Dr. Iyemesho should be Nigeria's Minister of Documents and Archive. Solid evidences they cry every AK mark. These documents, Iyemesho, you know how they roll the game and you ready to play the dice with no fear. Iyabo Ojo, why are you so evil? All behaviors show that you are fake, bitter. Imagine, po. Congratulations, lórí rentage motor. Even as a celebrity, you are not ashamed to stand tall with your shoulder high. Oluwa Shindara, when you get to a stage in life, if you keep quiet, if they crush you, if you go down, who are you meeting? Who is going to help you up? So it's better you stand and raise your shoulder. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ẹni yìí sọ. Ó yẹ ẹni tó máa gbè pé ni. First and foremost, Fola Tinubu is an adult. I'm not one to monitor or ask questions about anyone's life. Gistlover. Okay, ṣé nǹkan tó kọ nìyẹn? Okay. First and foremost, Fola Tinubu is an adult. I'm not one to monitor or ask about anyone's life. That says I gave Fola any form of kayamata is irọ́ ló ń pa. Iyabo Ojo ni Gistlover. Irọ́ ni. Ọlá show tí mo ṣe lánàá. Show tí mo ṣe lánàá. Tí mo sọ fún yín pé ó ti sá lọ sí Tanzania, ó ti change IP address. Ọlá show yẹn ló mú ọ̀rọ̀ Fola wọlé lálẹ́ àná pátápátá. Ṣé rí pé ó ti wá ń fi comment sọ fúnra ẹ̀ pé ṣebí you said Iyabo Ojo is Gistlover. Ṣebí you said Iyabo Ojo is Gistlover. Ǹjẹ́ rí bí tá ti sọ pé Iyabo Ojo is not Gistlover. So why is Iyabo Ojo commenting here with fake accounts that ṣebí you said Iyabo Ojo is Gistlover? That Iyabo Ojo write up ma. Ẹ wo write up ni. Kayamata. No. Ní relationship. Ẹni kí Gistlover blog ọmọ Iyabo Ojo. Lẹ́yìn oṣù méjì lọmọ Iyabo Ojo bímọ. Ibo náà ti ra ọmọ. Ẹni kí Gistlover sọ̀rọ̀ nípa ọmọ Iyabo Ojo. Ó sọ̀rọ̀ nípa Priscilla ikú òjijì tó bímọ lẹ́yìn oṣù méjì wedding. Ó sọ̀rọ̀ nípa ẹ̀. Tẹ́ bá fẹ́ mẹ́ni tó ń jẹ́ Gistlover. Tẹ́ bá fẹ́ mẹ́ni tó ń jẹ́ Gistlover. Uje ni mo fún yín yẹn. Uje ni mo fún yín. Irọ́ ló ń pa. First and foremost, Fola Tinubu is an adult. I'm not one of the. I'm not one to monitor, ask questions about anyone's life. He's not saying I gave Fola any form of kayamata is a life from the pit of. I've never once asked discuss anything pertaining. But those videos that Iyabo Ojo posted on Gistlover, that video was a secret video between you and Fola. How come the video made it to Gistlover if you are not Gistlover?
ẹ pàtẹ́wọ́ fún Lizzy. I have never once asked or discussed anything pertaining to her relationship with her. I don't know who she is dating, and I never asked her. Nothing concern me, not I've ever gave her anything for secure loan. Purpose I myself don't even use Kayama. So how will I give what I don't? Loan. Home play yini. Any kí Ìyábọ̀ Òjó wá sọ̀rọ̀ nípa document tàgbé síta. Only she was only a lady I helped who later become goddaughter. I don't discuss intimate matter with goddaughter. I'm a very strict and busy person. I help her in so many ways with her business and legal battles. Ẹgbọ́ta ló fún Fọlá ní legal battle. For those of you listening to me, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi for the first time lẹ́nu, orí social media ń bí ní Dorcas ti gba 60 million naira. Lọ́ọ̀yà Ìyábọ̀ Òjó tó lẹ́tà fún bàbá Mohbad ló fi ọwọ́ rẹ̀ kọ lẹ́tà against mi sí Abuja àtọ̀dọ̀ CP. I help her in so many things. To the glory of God, she is doing well. Níbo ni Fola Tinubu do well lábẹ́ staircase. That was my goal with her. Nothing more, nothing less. If you were writing a story about me, destroy me. Irọ́ ló ń pa Ìyábọ̀ Òjó ní gist lover. Sherry, nǹkan tó fa gbogbo ilé, they wanted to divert you from the documents I brought out tonight. Irọ́ ni Ìyábọ̀ Òjó. May God punish whoever that is sending you this life. The return of Sherry, the return of Aris. Irọ́ ni Ìyábọ̀ Òjó pa. Kó tó lọ wo fíìmù Ìyábọ̀ ṣá rántí pé Mohbad wà mọ́ṣúárì. Kó dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó ti fi orí gba èpè tó jọjú orí ẹ̀ lọ. Irọ́ náà ń pa sẹ́. Irọ́ náà ń pa. Ṣítù. Lọ́yà Ṣítù. Òun ló lọ ṣiṣẹ́ fún Ìyábọ̀ ní EFCC. Ẹ má gbàgbé pé òun ló kọ lẹ́tà against him sọ́dọ̀ commissioner of police. Ńgbà tó fún bàbá Mohbad mo ní lọ́yà Ìyábọ̀ ta ló fún bàbá Mohbad. Ẹ rí pé látijọ́ tí wọ́n ti fún bàbá Mohbad ní lọ́yà Ìyábọ̀ ní gbogbo ẹ̀ ti forí ṣánpọ́n.